wọ́n yìnbọn pa ìmáàmù àkọ́kọ́ tó fojú hàn bí olólùfẹ́ akọsákọ lágbàáyé o. àwọn èèyàn kan wọ́n ti yìnbọn pa Mushin Hendrick tó jẹ́ ìmáàmù àkọ́kọ́ tó mọ̀ fojú hàn gẹ́gẹ́ bí oníbàálòpọ̀ akọsákọ lágbàáyé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 15 oṣù kejì yìí òun ni wọ́n mọ̀ pa Hendrick lẹ́yìn táwọn èèyàn kan mọ̀ dá ọkọ̀ tí ó rìnrìn àjò nínú rẹ̀ lọ́nà gẹ́gẹ́ bí ìlú Gigepea lórílẹ̀‐èdè South Africa. Hendrick ẹni ọdún 67 ó mà ní mọ́sálásí kan nílùú Cape Town níbi táwọn mùsùlùmí olólùfẹ́ akọsákọ tí wọ́n ti máa ń kírun níbẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé o àwọn afurasí méjì kan tí wọ́n fi aṣọ tí wọ́n fi bojú wọn òun ni wọ́n ṣàdédé jáde nínú ọkọ̀ kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò balẹ̀ ọkọ̀ tí Hendrick tó máa wà nínú rẹ̀. ìròyìn ikú Hendrick ó mà ti tàn káàkiri pàápàá jùlọ o láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ akọ sí akọ àti abo sí abo. ọ̀gá àgbà ẹgbẹ́ àwọn akọsákọ àti abo sábò, àwọn ọkùnrin tó ń ṣe bí obìnrin àtàwọn obìnrin tó ti di ọkùnrin, Julia Ed ó ti rọ àwọn aláṣẹ ìjọba South Africa láti ṣe ìwádìí finifini o lórí ìṣẹ̀lẹ̀ ikú Hendrick. Hendrick máa ṣe ìrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè South Africa àti káàkiri àgbáyé nígbà ayé rẹ̀. ohun tí a gbọ́ ni pé wọ́n máa yìnbọn pa Hendrick lẹ́yìn tó lọ ṣe alága ìdúró níbi ayẹyẹ ìgbéyàwó abosábo kan, àmọ́ ìwádìí sì ń lọ lọ́wọ́ o lórí ọ̀rọ̀ yìí torí a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ báyìí. ṣùgbọ́n fọ́nrán kan tí kámẹ́rà CCTV tó mà ká sílẹ̀ èyí tó wà lórí ìtàkùn ayélujára ó mà ló mà ṣàfihàn bí ìkọlù náà bó ṣe wáyé o. ẹ̀rọ kámẹ́rà náà ó mà ṣe àfihàn bí ọkọ̀ kan bó ṣe dúró síwájú ọkọ̀ tí ìmáàmù Hendrick wà nínú rẹ̀. àga tó wà ní ẹ̀yìn òun ni Hendrick jókòó sí gẹ́gẹ́ bí nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá tó sọ. kámẹ́rà CCTV ó mà tún ṣe àfihàn bí ẹnìkan bó mà ṣe bẹ́ jáde láti inú ọkọ̀ kan tí ó sì sáré lọ síbi tí ọkọ̀ tí Hendrick wà nínú rẹ̀ wà. lẹ́yìn náà òun ló bẹ̀rẹ̀ sí ní yìnbọn sójú fèrèsé ilẹ̀kùn ọkọ̀ náà tó wà lẹ́yìn. àjọ Al-Ghuraba tó jẹ́ di Hendrick èyí tó ń ṣe agbátẹrù mọ́sálásí Masjid Al-Ghuraba ní agbègbè Wynberg nílùú Cape Town ó mà sọ pé àwọn èèyàn kan òun ló wà nídìí ìkọlù tí wọ́n fi ṣekú pa Hendrick. alága àjọ náà Abdulmukti Peterson ó ti rọ àwọn ọmọ ẹgbẹ́ náà pé kí wọ́n farabalẹ̀ lásìkò yìí torí ó ṣe pàtàkì láti dáàbò bo ẹbí Hendrick. Hendrick ṣiṣẹ́ takuntakun o láti rí i pé ẹ̀sìn mùsùlùmí ó wà fún gbogbo èèyàn tó fi mọ́ àwọn olólùfẹ́ akọsákọ àti abosábo. láti ọdún 2006 gan òun ní South Africa òun ló ti fàyè gba kí ọkùnrin fi ọkùnrin àti kí obìnrin kó má fẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀. South Africa sì ni orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà tí yóò fi àyè gba ìgbéyàwó akọsákọ àti abosábo. lọ́dún 1996 òun ni Hendrick ó mà ló mà kéde fáyé wípé olólùfẹ́ akọsákọ lòun, èyí sì jẹ́ nǹkan ìyàlẹ́nu fáwọn mùsùlùmí nílùú Cape Town àti láwọn abòmíràn. ọdún 1996 yìí kan náà òun ni Hendrick ó mà ló mà dá àjọ kan sílẹ̀ láti máa dáàbò bo àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ olólùfẹ́ akọsákọ àti abosábo. lẹ́yìn náà òun ló sì dá mọ́sálásí Masjid Al-Ghuraba òun ló dá sílẹ̀ níbi táwọn olólùfẹ́ akọsákọ àti abosábo tí wọ́n ti ń kírun. ẹ̀wẹ̀ àlùfáà Jídé Macaulay tó náà jẹ́ olólùfẹ́ akọsákọ ó ti ṣàpèjúwe ikú Hendrick gẹ́gẹ́ bí nǹkan tó bani nínú jẹ́ o. Sadiq Lawal tó náà jẹ́ olólùfẹ́ akọsákọ ní Nàìjíríà ó mà sọ wípé Hendrick ó ti ní ipa ńlá o lórí ọ̀pọ̀ èèyàn nípa ẹ̀sìn Islam. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí ń létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. ẹ ṣé pọ̀ tẹ́ wọ́n kàn nìyí ẹ mú àgbàgbé bẹ́ẹ̀ ṣe ń bá wa like tẹ́ ń share tẹ́ ń comment ẹ tún bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ ṣé o, ká ní ọjọ́ rere o.